Confirm lèmi sọ Mr. Akunle torí most of àwọn èèyàn tẹ máa ń wò nínú ayé yẹn ó tọ́ lèmi sọ mo máa rìkọ́dù kínní ọ̀rọ̀ tẹ́mi àti yín sọ mo máa rìkọ́dù ẹ̀ ṣe rí most of àwọn èèyàn tẹ máa ń wò nínú ayé yẹn á ní àáfà bóyá àáfà ń gbàdúrà fún wọn kódà màmá ẹlòmíín gbàdúrà fún but especially àáfà ni wọ́n rí fi jù mi sọ̀rọ̀ àwọn àáfà pé kínní o àáfà kọ̀ǹfàmù àáfà àtọ́lọ́hùn tòótọ́ tó ń gbàdúrà fún ẹ tó wá lọ ń sọ láàrin àwọn ọ̀rẹ́ ẹ pé èmi 500 ní èmi ń fàfà mi 2 rand ní kẹ́ fàfà yẹn 100 rand ní kẹ́ fún òótọ́ mú ń sọ Mr. Kunle àwọn ẹni ó ẹmọ kan tó wá sọ ni èmi èlé ló ń fàfà ẹ ìbí àní pé mo fàfà yẹn ní 500,000 mo fún 1 million mo fún ní 2 million ó máa fi àfà yẹn lẹ́nu ó máa jẹ́ kójú àfà láà ló mọ̀ bí kẹ́rù náà ṣe parẹ́ òye òótọ́ ni náà ṣe mọ̀ bóyá ká parẹ́ ó parẹ́ pẹ̀lú torí pé irú èmù yẹn náà ló wà lọ́kàn kárú náà pẹ̀lú ànábì Musa òótọ́ ni máa fídíò ẹ̀ ìwọ ló ó mọ̀ pé èèyàn ò ní wá sọ́dọ̀ mi kó má gba lecture mo máa fídíò ẹ̀ so bẹ́bí ní wọn bó ṣe rí nìyẹn Musa bẹ lọ́hùn ìgbà kárú náà náà ọjọ́ wà kárú náà náà ń wo pé bíi pé kò sọ̀rọ̀ òun ti lọ wọ́n tún wà lọ ń bá kárú náà pé ó máa ti jẹ́ tálíkà bíi titi wa rí ó ní tó máa jẹ́ tálíkà bíi titi yín kọ́ bísínẹ́sì tówó fi dé tí gbogbo ẹ fi dé mímọ̀ ṣe òun ni ẹ̀yin bílífù pọ́lọ́n títí yìnyẹn ló fún mi lówó ni lẹ́nu kárúnà bẹ́ẹ̀ òun ni àyà tí mo sábà máa ń lò fún ẹ nínú Suratul Qasas kí láyà náà tó ọlọ́run sọ fún wa pé wabtaghu fi bismillahir rahmanir rahim wabtaghi fi ma ataka Allahu daral akhirah kárúnà ló ní ọ̀rọ̀ yẹn wala tansa nasibaka mina dunya wá àfin kàmá àzánà lẹ́hù ilé ìkà ṣe dáadáa sọ́lọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ṣe dáadáa sí ẹ ṣe dáadáa sáàfà tó bá ẹ bẹ lọ́hùn tọ́lọ́run fi wá dé tọ́lọ́run tara ẹ̀ gbàdúrà ẹ nígbà tí ànábì Musa nígbà tí Kárúnà ò fẹ́ ṣe dáadáa sí tí ò tún fẹ́ dúpẹ́ fọ́lọ́run látara ànábì Musa dúpẹ́ fọ́lọ́run látara àfà tó bá ẹ bẹ lọ́hùn ó wá ń sọ pé ẹ má fàfà èmi ò lè fàfà yẹn ju 100 rand lọ èmi ò lè fàfà yẹn ju 200 rand lọ àwọn orúyìn tó ń ṣe bẹ́ẹ̀ South Africa ń bí ó ṣe ń fún mi èmi ń fún níbàárà ni mo ń fún níbàárà nítorí àwọn kì í ṣe olòṣì you understand òótọ́ èmi tó fi ń ṣe sàrà ni pé máa wèrè lé torí mi ò ní correct yẹ so tí wọ́n pẹ́ sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ ń sèmi dẹ̀ máa like lecture náà òótọ́ ni Mr. Kunle so kò wá rántí ọlọ́run ẹlòmíràn ni èmi fún àfààyàn ní 500 yẹn ni mo fún 2000 wáyé mo ti rí àwọn tó ṣe bẹ́ẹ̀ ni o wáyé tó ṣe wá fáfà ní 2000 ó ti pọ̀ ju fẹ́ fi àfà yẹn lójú ni àfà tó bá ẹbẹ lọ́hùn tó fún ẹ látìfù tó kọ́ ẹ láwẹ̀ tó kọ́ ẹ ní sàárà wá níwáyé tó ṣe fún ní owó tó ti fáfà yẹn ti pọ̀ jù tani ò bá tọ́jú tí kì bá ṣàwọn ẹni ọlọ́run tó tọ́ tani ò bá tọ́jú tí kì bá ṣàfà Kárúnà parẹ́ lọ́sọ̀kan òru kan gbogbo nǹkan àtọ́ láì àti dúkìá ó ń wọlẹ̀ níṣojú ẹni ó tún wá fàṣẹ jù sí ó ní ṣe ẹ ń sọ pé ọlọ́run ló gbàdúrà wọn ọlọ́run àṣẹ gbà ṣé ẹ mọ̀ pé òun lọ́gbọ́n ṣá òun Kárúnà òun bí ọ̀nà ṣe máa ń sọ pé mo position business yẹn ni bí mo ṣe ń ṣe business yẹn àfáàyàn wá rò pàdúrà tó ń gbà ní àbọ̀ǹtú tó fún mi àbí sàárà nǹkan tó pé bí mo ṣe business yẹn báyìí wo ọpọlọ mi sílẹ̀ ni ọpọlọ ẹ̀ ò sílẹ̀ àdúrà táfà ṣe fún ẹni ẹ̀yin tí a máa ń dúpẹ́ ẹ máa ga sí ni àmẹ́yìn tẹ máa wò pé jẹ́ ká máa fáfà yẹn jẹ́ kí n lọ bu gàrí fáfà jẹ́ kí n lọ bu ráìsì jẹ́ kí n bu ráìsì fáfà ọmọ àlè ní ẹ o jẹ́ kí n sẹ́ndì 5 rand àfà ló ẹ máa rí 250 nínú àkáǹtì yín sí 250 rand ní o àbí 200 naira àfà ẹ máa rí 500 naira nínú àkáǹtì yín ẹ mánéjì ẹ àfà ẹ máa rí 1000 lákáǹtì yín ọ̀rẹ́ ẹ tó ní pé aláyé ìlò nínú quarantine mo máa ti sẹ́ndì 500,000 1 million sáfà àkáǹtì àfà tí ó wá sọ pé 2,000 mo máa sẹ́ndì wáyé tó ṣe lọ ṣe bẹ́ẹ̀ yẹn ó máa la àfà yẹn lójú wèrè ní àwọn àfà ti wà tipẹ́ ìyẹn dẹ̀ máa ń tọ́jú àwọn ẹni ọlọ́run ó máa la àwọn àfà lójú ìwọ lójú ẹ dúdú torí òní ráfà kan tó sọ fún ẹ pé nǹkan tó fún un kéré rí kò sí àfi tí kì bá ṣàfà ẹni ọlọ́run ó máa gbà bẹ́ẹ̀ ni nǹkan tó dẹ̀ ti bó ṣe ra gbà lọ́wọ́ ẹ̀ yẹn ọlọ́run ti fún ẹ ní ládàá ẹ torí àfà kankan kò ní rìjẹ́tì pé nǹkan tó fún un kéré ẹ ṣeun àdúrà yẹn gbà sí owó yẹ sọ pé nǹkan tó wọ̀n náà ni wọ́n á fi san déédéé wọ́n á fi san ẹlẹ́sàn so wabtaghi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka mina dunya wa ahsin kama ahsana Allahu ilayka
wàlá tabghil fasada fil ardi inna Allaha la yuhibbul mufsidin àbí la yuhibbul mufsidina ọlọ́run náà ò ní fi ọ̀nà mú àwọn òbílẹ̀ jẹ́ ipe Kárúnà ó ń balẹ̀ jẹ́ wàlá tabghil fasada fil ardi má fi ọlá balẹ̀ jẹ́ má dẹ̀ gbàgbé ìpín ẹ ni pé nígbà tó lọ ń bá àwọn ẹni ọlọ́run pé kí wọ́n tọrọ àdúrà fún ẹ kí wọ́n bẹ ọlọ́run fún ẹ nígbà táwọn òbí ẹ ṣe wàhálà lórí ẹ lọ ń bá àwọn àáfàá kiri ìpín ẹ ni pé nígbà tọ́lọ́run wá dé yẹn má gbàgbé ìpín ẹ láti ṣe dáadáa sóbí ẹ àtàwọn ẹni ọlọ́run tó ń bá ẹbẹ lọ́run ní tòótọ́ àti kó ṣe dáadáa sọ́lọ́run ọba tó wá ní kí gbogbo wàhálà náà kó bọ́ sí i ó wá ní wàhálà tabghil fasada fil ardi má fowó balẹ̀ jẹ́ àrísìkí tọ́lọ́run tó padà gbà yẹn ìwọ ló wá lọ ń kó ọtí ló lọ ń kó àwọn obìnrin oget ló ń ṣe gbogbo nǹkan tí ò sí nínú ẹ̀sìn ló ń fowó ta kẹ̀sìn la tabghil fasada fil ardi alukurani sọ bẹ́ẹ̀ fún ẹ pé má balẹ̀ jẹ́ o ẹ ti understand so inna Allaha la yuhibbul mufsidin ọlọ́run ò ní fọ̀nà mọ́ gbogbo àwọn tó bá ń balẹ̀ jẹ́ gbogbo ẹni tó bá ṣe yín lóore ẹ mọ́ọ́rẹ́ o èmi ò bá ewì o Mr. Kúnlé ló wá kémi láàárọ̀ yìí o lára ń ṣàwàdà èmi dẹ̀ like lecture dáadáa oríṣìí ni wà ní mo ń bá ewì o èmi ò bá ewì o tó bá dẹ̀ jọ títí ẹ tún ṣe àwa ò kì í ṣàfọ́ oníbàárà o àwa ò kì í ṣàfọ́ oníbàárà ẹ sọ sókè o ẹ̀yin lẹ́dọ̀ ọ̀rọ̀ lẹ́ àbí èmi like wa àwa ò kì í ṣàfọ́ oníbàárà o adúpẹ́ lórí nǹkan tó lọ́n bá ṣe fún wa tàbádẹ̀ tó ń bẹ lọ́hùn sí àtúnṣe jù bẹ́ẹ̀ lọ ó wà ńlẹ̀ bí yẹpẹ̀ ó gẹ́ẹ̀tì ẹ̀ ok Juma Mubarak masalamu ala likoi Mr. Kúnlé amọ́lọ́dọ̀ kírímìnà ó yẹ kí n ṣó ojú nítorí àwọn èèyàn yìí navy house ó ti yẹ kí n ṣó ẹ̀ dáadáa ọ̀daràn tí yóò wà navy house yẹn ní o tí wọ́n ibò lẹ́tà lọ.